Shining money, you are Nika shining moya. I know you will never. Then school. Let her roll. Why are you talking to me? Because I'm your wife and I care so much about you. Are you mad? Complete sentence there. Is it true? What? Show Tony Pono Yagoe. Bíbí tí ruwa ẹ bá tún wá bá sọ̀rọ̀ tá la fẹ́ tó ń fi wá ṣakọ tó ní àwọn abehun tó máa sọ òun di bẹ̀bẹ̀ tó máa nà tó fẹ́ kí ló máa ń ṣẹlẹ̀ sínú bèbí yẹn. Wọ́n ní èmi ni mo fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn. I know nothing about this. Ta ló mọ̀ bí tó rìn ìbéèrè lọ? Ta ló mọ̀ bí tó rìn òṣìṣẹ́ lọ tó ti kọ́ ọmọ ní àwọn ilé ọba mi? You just slapped me. I'm pregnant. Oh, Danny. Need I remind you? It's quite unfortunate where your sperm count. I promise. Doctor! Lọ bá ìyàwó ẹ̀rọ ní àjọṣepọ̀ ọkọ mi jọ nítorí Ọlọ́run kí ló fẹ́ tí mi ò fún ẹ wọ́n wájú rèé ó wà nínú ẹ̀gbá nǹkan tí mo mọ̀ pé taste ẹni wo ẹ̀yìn rèé nítorí tiẹ̀ ó ti kọjá lẹ́gbìn kí ló tún wá fẹ́. mo fẹ́ kí èmi àti ẹ máa ṣe bí ìwà àti ìyàwó ẹ̀ ṣe ń ṣe lẹ́nu tó mẹ́ta. wọ́n ń ṣàgbìyànjú àtọ̀wọ̀. ó ní àṣírí kan tó wà lọ́wọ́ mi tó yẹ pé ti bá sọ àṣírí yẹn kalẹ̀ mo mọ̀ pé èmi àti ẹ á padà fẹ́ra ni. Will you shut up, Yomi? Yóò tó bá tẹ̀ máa ń ṣe gbogbo ìranu ẹ̀. Ó máa ń dé pẹ̀lú ìyàwó tèmi. Ikú ọkọ ẹ ó mọ̀ pé kò wá láti ọwọ́ ìyàwó mi. Tó bá ní dandandandan ó fẹ́ ràn lọ sẹ́wọ̀n káwọn ọlọ́pàá ẹ̀ wá kán wa mọ̀. Ilé ti dìgbò bẹ́ẹ̀ lọ́jà ti dákìtàn. Ọ̀bìnkì ààrẹ fífún ọmọ mi mú mi o. Alẹ́lẹ́lẹ́. Etí ọba ńlé, etí ọba lóko. Ẹ̀yin aráàfin, ẹ fọ́bọ oyè, ẹ sì fi ó kú. Tọ́ àpérí ọba o. Èmi ló dé tẹ́ ẹ̀ fọ́hùn. Kí mo ṣe tẹ́ ẹ dá mi dá. Ẹni bá roku ro ọkọ ìlú ni ó kú o. Kìí ṣe irú èyí tá à ń wá láàfin ni. Àwé níta bá wá ní ọjà sọ. Irú ọmọ àràmàdà wo gan-an ló wà nínú mi yìí? Gbogbo ìlú gan ni múra lẹ̀ẹ́dẹ̀ bíbọ̀ ọmọ tí ń bẹ́nu rẹ̀. Gbogbo wa pátápátá kíkẹ́ ni wọ́n ní ọmọ ọ̀kẹ́. Gbogbo ọjà ìkárìwọ̀ yìí tí mo ti ní kẹ́ ẹ gbọ̀n ẹ tí ì rí gbọ̀n látàárọ̀ kí ni tẹ́ wá ń ṣe? Tá a ti rí i. Àárí. Bá a ti ń ṣe níbí èèwọ̀ lẹ́ẹ̀bòmíì ni. Ẹ bá jí ibi dá mi pé.
mo dé bí mo ṣe ń dé mo dé kólókó má lè lọ sóko mo dé kólódò má lè rodò mo dé kí gbogbo àwọn ọmọdé lé pátá kí wọ́n pa lọ́ nítorí pé kíni àkọ́kọ́ fi ti Ọlọ́run ọba a fẹ́ fi ṣe ìṣíwájú ọba lánàá ọba lẹ́ni ọba títí ayérayé kábíyìn ò sí ọba ha ọba hùn àṣeyìí òhun ògbéni níjà kẹrù òbo níjà Adédoyin lórúkọ tèmi o èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀ pọ̀kan ìkan mímu ìkan ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀ mi lọmọ àròbí ọmọ àtòrì ẹ kú ọjọ́ mẹ́ta a kú kó lè dá sí gbogbo wa ń bá káàkiri ètò yín ètò gbajúmọ̀ òun ni mo wá fún yín lénìí sẹ́rí àlejò mi lórí ètò lénìí tá bá wò sùúrù a rí pé gbajúmọ̀ ti bẹ̀rẹ̀ ń sìn ilẹ̀ ti tà sí àti ìgbà mo mọ̀ fẹ́ fi ẹjọ́ wọn sùn ni nítorí pé kí ni a ti bẹ̀rẹ̀ ètò yìí sí a wá fìwé pè wọ́n àmọ́ ṣẹ́rí wọ́n nífẹ̀ẹ́ owó wọ́n ní àǹtí Doyin má bínú mo lọ sóbí báyìí mo lọ wá owó ni mo lọ sọ́hùn mo lọ ṣiṣẹ́ ajé ni a dẹ̀ dúpẹ́ pé a pè wọ́n ní ọ̀tẹ̀ yìí wọ́n jẹ́ wa ní ihò wọ́n ní ẹ wò ibi ìgàn bẹ́ẹ̀ bá tiẹ̀ pa wọn àwọn àwa bára àwọn lálejò àwa ní kò lè tó bẹ́ẹ̀ gbogbo ògbàlà nífẹ̀ẹ́ wọn Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí náà fẹ́ náà kó kú ọmọ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín àwọn ni wọ́n wá bá wa lálejò lénìí tálẹ́ni tí mò ń pèrè látẹ̀kàn fúnra ara wọn ní kó máa wọlé bọ̀ kó wá ṣe àfihàn ara wọn kó wá sọ fẹ́yìn olólùfẹ́ wọn wípé kẹ́ má bínú páwọn ò bá ti wá látijọ́ yìí ó yẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá. àtijọ́ tán àtijọ́ tán ó yẹ ẹ̀bẹ̀ mi. ó tó kẹ́ ẹ bínú nǹkan tó wá dùn mí nínú gbogbo bínú tẹ̀ ń bí ni wípé ẹ̀yin lè kúkú rán mi níṣẹ́ wọ́n lẹ́ni tó rán ni níṣẹ́ là ń bẹ̀rù àkókò bẹ̀rù ẹni tá a máa jẹ fún ẹ̀yin lẹ́ni Ọpẹ́yẹmí o mo ní hò ẹni Láìwọlá rí ẹ mo ní bẹ́ẹ̀ ni ẹni ó yá kẹ́rù ẹ lọ́lẹ̀ Láìwọlá mo ní òtítọ́ ẹni ó yá tó bá ti débẹ̀ tó bá ti ní o fẹ̀yìn lélẹ̀ mo débẹ̀ ó ní fẹ̀yìn lélẹ̀ mo fẹ̀yìn lélẹ̀ mo kàn lájú pọ́kọ́ ní bá rọ ọmọ kan lẹ́gbẹ̀ẹ́ mi ṣe hẹ́yìn mo ní bí mo ṣe máa ń rí nìyẹn ni mo ti lè jọ ọ ẹ jẹ́ tètè máa lọ́lé o ẹ tún pè mí ṣé ẹ gbàgbé ni. ní ìdẹ gbàgbé ó tọ́ ni. Ọpẹ́yẹmí mi gbọ́dọ̀ rí ẹ Nàìjíríà o mo ní kí tún ṣe ṣó tuntun ní o fẹ̀yìn lélẹ̀ mo ní kò sọ bẹ́ẹ̀ ó dá máa fẹ̀yìn lélẹ̀ mo ní ó dá mo ti gbọ́ máa tún lọ fẹ̀yìn lélẹ̀ mo dẹ̀ fẹ̀yìn lélẹ̀ mo tún jí mo tún rí mi ó tún ṣe wíìn ẹ tún pè mí ẹ burú ẹ tún pè mí ẹ tún lọ pé ẹ bẹ mo ní ihò ẹ nífẹ̀ẹ́ ìrẹ́lẹ̀ mo ní ìrọ̀lẹ́ pa. ó ti tó ó tó gẹ ẹ má jẹ́ kó wá jíṣẹ́. ẹ fẹ́ sọ díṣẹ́ ni èló lẹ́sàn ẹ wá ní ẹ pè mí ní ìjẹ́ mi ṣe ní jẹ́ tá ń bí mi tá ń rà mí ẹ kú lé o jàre. ẹ̀yà inú mi dùn láti rí ọ̀pọ̀ gbogbo ìgbà tí n bá rí yín báyìí inú mi máa ń dùn nítorí ẹni ẹ̀yẹ ẹni yìí òun ni ẹ jẹ́ ipe àwa rí yín ẹ wá di ẹni tí wọ́n ń pòṣe sí Ọlọ́run ní ṣe tì níbẹ̀ àrídùnnú ọmọ òun lẹ jẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run bẹ ṣe máa bá kalẹ̀ náà àmín. ẹ kí àwọn olólùfẹ́ yín lẹ́ẹ̀kan sí kẹ́ dárúkọ yín fún wọn gan. ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin náà kúkú mọ̀ mí bẹ́ẹ̀ ni mo wájọ́ mọ́ra wa ni tí wa ó máa always ń gé fọ́ ni èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín àbúrò yín mọ́mí ẹ̀yin kankan sísẹ̀ ẹ̀yin kankan pàdé ẹ̀yin kankan aya yín Ọpẹ́yẹmí Ayéọlá aya Òwòlọ́mọ ń ṣe nítorí pé kí àwọn ará Ẹ̀pẹ́ kọ́ má bàa fẹ́ rò mí ránṣẹ́ mi sáyé fi Òwòlọ́mọ ń ṣe yẹn sí o tọ́rọ́ ti wọ́ọ̀nù mi. ìyẹn di dandan owó iyebíye lásán amẹ́yẹ iṣu tá a gbé lọ àtẹ̀já ọ̀sán tó tóbi tó kí pọ̀pọ̀ wa. ọmọ yìí ń jẹ over 11 years ọmọ yìí ń jẹ tíráyẹ ṣe ẹ kú ilé. àti Ọpẹ́yẹmí ọmọ bíbí ìlú wo ni. ẹni tó bá ti rí mi tí mo ti wà ọmọ Ṣàgá Olómù ni mí Ṣàgá Olómù àwa nìkan ni ẹ̀yin máa ẹ̀ mọ́ni wá ọmọ Ṣàgámù ni mí. báwo ni wọ́n ṣe máa ń kí wọn lọ́dọ̀ yìí.
ló ṣe rí reason ṣe dé àti lóye dé ẹ mọ̀ pé mo ti ń sọ kí n tó wọ bí o ẹ dé o ẹ̀yin ọmọ Ṣàgámù àwọn bá ṣe ń kira wa ibẹ̀ lẹ máa fi hàngì sí jáde àwọn bá ṣe ń kira wa jàre òjòrò kíni èmi ti mọ̀ yín ọjọ́ ti pẹ́ ẹgbọ́n ẹ̀ mọ̀ mí mo mọ̀ yín ẹ mọ̀ mí amọ̀ra wa ni àmọ́ bá ṣe ń kira wa ẹ má fún wọn lórí ìjó gbogbo bá lọ ṣe ń kira wọn yín lẹ́mọ̀ ẹ béèrè lọ́wọ́ Mr. Gugu bẹ́ẹ̀ ni àti ọpẹ́ àwọn olólùfẹ́ yín tí wọ́n ti ń bá yín bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ wọ́n á fẹ́ mọ bí ẹ ṣe ṣe kékeré yín àwọn iléèwé wo lẹ lọ gan. wẹ́ẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìdásí àti ààbò ẹ̀ tó péye lórí gbogbo wa pátápátá Our Lady of Apostles Private School ní Abattoir ni mo lọ ibẹ̀ ni mo ti ṣe primary school education mi ní ibẹ̀ yẹn nígbà tí mo wá ṣe tán bàbá mi wá rò wípé Èkó la bí ẹ sí Èkó ló ti ń kàwé wá lọ Ṣàgámù wọ́n bá gbọ́ndú mi gbím wọ́n bá gbé mi lọ sí Remo Secondary School ní Ṣàgámù ibẹ̀ ni mo ti ka secondary school mi lọ secondary school méjì mi ìfò láti kàn sí kan mi ìsọkó mo bẹ̀rẹ̀ mo dẹ̀ parí ẹ̀ kí gbogbo ògo jẹ́ ti Olúwa nígbà tí mo dẹ̀ wá ṣe tán mo wá lọ sí Ogun State Polytechnic ìyẹn tó ń pè ní Moshood Abiola Polytechnic nísìnyí bàtà tún ṣe tán bẹ́ẹ̀ bọ́n pé ẹ jẹ́ n tún kàwé DSc náà mo wá lọ sí Lagos State University ibẹ̀ ni mo wá ní kí tiẹ̀ ka DSc o káwọn àti Doyin kó wá rán mi níṣẹ́ tí wọ́n rán mi. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run iṣẹ́ tó ṣe pàtàkì tó ṣe kókó òun la rán yín Ọlọ́run dẹ̀ fún yín ṣe ó dẹ̀ gbà fún yín á dẹ̀ túbọ̀ máa gbà fún yín. àmín. Òṣèré tíátà ni ẹ jẹ́ ìrìn àjò tíátà ọdún wo ló bẹ̀rẹ̀? Mo bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ní ọdún 1998-99. In fact ọjọ́ náà bí àná ẹ mọ̀ pé mo láìkí busybody gan is a busybody èmi náà ń pè bẹ́ẹ̀ bí nǹkan tó pè mí sí gbà mí máa ń dá sí ibi tí mo ti lọ ń ṣe àfojúràn mo máa ranjú kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn kí ló ń ṣe ńbẹ̀ yẹn o àṣé ṣé láti tá a bá ṣe busybody lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn busybody olórí pípé ní ṣáà o kò ṣe àwọn tó ní social media àwọn monitoring spirit o àwọn busybody olórí pípé kádàrá máa ń múyàn lọ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run máa ń fàṣẹ sí Ọlọ́run máa ń fàṣẹ sí torí nínú gbogbo busybody mi tí mo máa ń ṣe ń gbà yẹn ni àwọn Wálé Adénúgà jẹ́jẹ́ wọn lọ́jọ́ dúró àwọn bọ̀dáàmù àwọn ẹ̀gbọ́n mi àwọn dádì mi tí máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn àwọn bíi Bèkí Adéoyè àwọn Antaláníyan àwọn Létí Ẹ̀yọ̀mí Ògúnmọ́lá gbogbo wọn jọra ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ o àwọn Bọ́yà Líńkò Báyọ̀ Bánkọ́lé gbogbo wọn ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ ni mo lọ ranjú ń bẹ̀ nígbà t'Ọlọ́run máa mú wọn tí kádàrá máa mú èmi èèyàn kan tó tọ́nú fáìn wọ́n náà fáìn mi kúkú mẹ́rin náà dọ̀la mi ìrírí o wọ́n náà pupa ọ̀pẹ̀lẹ́ngẹ́ ni ó fáyìn kíní kan ṣe rónírun lára àwọn káàsì ẹ̀ kó wá ṣe róò kan ìyẹn bá disappoint wọn Ọlọ́run wá mú wọn kò sí fóònù ẹ̀rọ àpá àwọn èèyàn tó bá ní òun dáa tí director bá ń jọsẹ̀ mọ́lẹ̀ irọ́ ló ń pa owó ló ń wè pé owó máa ń jóná rèé owó máa ń jóná rèé owó máa ń jóná rèé nígbà tí gbogbo wọn máa tajú pọ́n gbọ́n tó máa gbé tó bá rí mi bí tí mo ti ranjú bá ní ọmọ ìwà ọmọ ìpupa ọ̀pẹ̀lẹ́ngẹ́ ni mí kò ṣe é sìn tẹ́tí sọmídọ̀rọ̀ tẹ́tí pọ́ǹpù mi ẹ sọmídọ̀rọ̀ bọ́ lọ́rùn mọ̀kọ́tẹ́ fún mi tí mo fi dọ̀rọ̀ bọ́ mi ò mọ̀kọ́tẹ́ fún mi o ọwọ́ yín ká ti béèrè o ló bá ní ọmọ ìwà ṣó máa àtì mi ní mi àti o Ogun Poli mo wà o mo lọ school ni o accounting mo ń ṣe o mi àti mi ṣe media mi ṣe anything o ẹ jọ ayé ó yẹ kó lè ṣe wàá lè ṣe é lọ́ bá ń bẹ̀ mí mo dàbí èèyàn pàtàkì oh God kò dàbí ìsìn mo máa níyì lọ́jọ́ tá à ń wí yìí o ló ń bẹ̀ mí ní gbogbo àwọn èèyàn tí máa ń wọnú fíìmù bí ló ń bẹ̀ mí ló sọ mí ní ṣọ́ọ̀kì náà bá bẹ̀ sí wọ́n dàbí èèyàn gidi wọ́n ní wọ́n mi máa nà mí wọ́n mi ò rán mi ṣáàtì o wọ́n gbọ́dọ̀ mọ̀ pé mo á gbọ́n níjọ́ ó lè ṣe bí ṣe rí èyí ẹ̀ẹ̀mẹ́ tó wá fọ́ balẹ̀ ọ̀nkú Wálé Adénúgà fúnra ara wọn wọ́n dìde ni ẹbẹ̀ yìí wá pọ̀ wọ́n kẹ́ èmi rè láyé mi àṣẹ gbogbo àyè tó tó yìí àṣẹ ìyàfẹ́ mi ò tẹ̀wé pé gbogbo àyè tó tó yìí lọ́ máa ń fẹ́ gbaná mi nílé àṣẹ owó wọn làwọn ń wò kò kàn wọ́n pẹ̀lẹ́ mi gbogbo ẹ̀ kádàrà ọ̀jọ̀ìn ṣáàṣe wọ́n ṣe take one mi kó mọ̀ kan tó ń jẹ́ bẹ́ẹ̀
wọ́n ṣàṣe take 1 bóyá la ṣe tó take bí 50 mo try. ẹ ṣáà gbìyànjú bí take bí 50 lórí kí n kọ̀ ka news irọ́ wọn pẹ̀ lórí mi làágùn bá ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yìí nìyẹn. bí ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn eré wo ni wọ́n ṣe lọ́dún lọ́hùn. Papa Ajasco ni lọ́dún náà lọ́hùn eré Papa Ajasco tó máa ń ṣe yẹn ni wọ́n ń ṣe ń gbà yẹn. nígbà a gbọ́ pé ẹlẹ́dàá ó gbé yín kó aláwo rẹ̀ ṣé gbà yẹn wá ni ẹ ti wá wò pé kíní yìí ó má dàbí ẹni pé ó wù mí tí ẹ̀ ń ya tápá sí kí n tẹsẹ̀ sí kí n rún rí mọ́ kí n ya bẹ̀rẹ̀ sí í ṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹ́rù àwọn ìgbésẹ̀ wo lè wá gbé lẹ́yìn ìgbà yẹn. ṣe rí nígbà tí mo ṣe yẹn tán bó ti jẹ́ pé mi ẹ bá pé mi waste time wọn làágùn jìnnà wọn pariwo bíi take 50 lásán lákọ̀ọ́ṣe lórí kí n kọ̀ ka news kékeré nígbà tí mo ṣe yẹn tán ẹ̀rù wá ń bà mí lọ́jọ́ tí wọ́n wá pọ́n mi lé o wọ́n wá sọ fún mi pé àsìkò báyìí lórí àìpé wọ́n máa ṣú ẹ̀ lórí tẹ́lì kí n lè wóra mi o ìyẹn lọ́ fi pọ́n mi lé ẹ̀rù wá bẹ̀rẹ̀ sí ní bà mí ṣé mo sá kúrò nílé bá sọ fún bọ̀ mo ti ròyìn fún gbogbo ará àdúgbò wa pé ẹ lọ sí tẹ́lì yín o ẹ máa réyàn kan ẹ lọ sí tẹ́lì yín mo bá sá kúrò nílé torí ẹ̀rù ń bà mí nígbà tí wọ́n wá wò ó ọ̀nkú wálé wá rán bọ́ọ̀sì padà wá bá mi nílé wá gbé mi nílé pé ṣé mo wò ó kàn fi ní káwọn kọ́ fi pé torí wọ́n wàhálà pọ̀ lọ́jọ́ yẹn ẹ̀bẹ̀ yẹn pọ̀ ìgbéraga yìí pọ̀ jù pé mo dẹ̀ wá ṣàwọn èèyàn dẹ̀ wá láìkẹ́ pé báwọn ṣe wo picture yẹn nínú kámẹ́rà mo dàbí tí má lè ní ẹni tó máa encourage bí tí má tẹra mọ́ má dẹ̀ lè ṣe o mo fi gbogbo fún Ọlọ́run àti Ọ̀nkú Wálé Adénúgà torí wọ́n wá pinnu wípé da àwọn máa gbé mi nílé bó ṣe wá di pé tó bá ti wọ́n wá bí create role kan fún mi ìgbà yẹn girlfriend di Papa Ajasco so bí ṣe wá bẹ̀rẹ̀ sí ní ṣe nígbà tó ń ṣe super story n bá tún bẹ̀rẹ̀ sí ní ṣe bíbèkí Adéoyè àwọn kwanta wọ́n wá láìkí mi ẹ̀rẹ́ pé mo lè rojọ́ ẹyẹ bàkà ẹjọ́ yìí náà ni ó pọ̀ bàjẹ́ máma rojọ́ ni kékèkékèkékèkékèkékèkékèké gbogbo wọn ṣáà Ọlọ́run ṣáà fìfẹ́ mi sí wọn lọ́kàn bí bèkí ṣàṣe ni ọpẹ́ jẹ́ máa manage ẹ̀ ó yẹ kó lè ṣe Yorùbá ẹ̀dọ̀ pé mo gbọ́ Yorùbá gan gbogbo question tẹ bá bí mi lẹ́nu ẹ̀rọ̀gò mo gbọ́ Yorùbá bí mo gbọ́ Yorùbá bí ẹ̀yin náà ti mọ̀ ìdí ibi oríkì yẹn lẹ ti mọ̀. àyà mi ti ẹ̀ já tó mọ̀ pé béèrè mẹ́wàá yẹn lè gba gbogbo mẹ́wàá. pátá ibi àdánná mi tẹ bọ̀kọ́ tẹkọ síbẹ̀ everything ẹ̀yin náà mọ̀ ẹ̀yin tẹ gbé wá so wọn ní àwọn yẹ kó lè ṣe Yorùbá fíìmù bá ní ayé ò sí pọ́blẹ́mù àwọn wo la fẹ́ bá ṣiṣẹ́ àwọn wo gan ni wọ́n bá ní àwọn wo gan mo ní àwọn wo ní gan wọ́n bá ní ẹ̀ máa nǹkan Rótìmí Mákindé tí mo fi tọ̀ọ̀tọ̀ dárúkọ wọn wọ́n fẹ́ ṣe fíìmù wọ́n dẹ̀ ní new face làwọn fẹ́ àwọn òfẹ́ ni tó ti lò rí so àmú ẹ lọ sọ́dún fa àmọ́ èèyàn ṣe pọ́blẹ́mù mi ní kígbà mélòó bá gbọ́ sórí ọ̀kadà pẹ́ńpẹ́ńpẹ́ dọ́dún fa gbìm ìgbà tí mo adébẹ̀ báyìí tí mo kọ́ kí wọn báyìí ní good morning sir ẹ bèrè pé ta mo rí ábìlà rẹ ni. ẹ kọjá ìyàrá yín kí ló wá ṣẹlẹ̀. èmi ò mọ̀ pé mo kọjá yìí o èmi ò mọ̀ ṣé mo ti kọjá yìí ni. bọ̀dá bì. n bá débẹ̀ má níyà good morning sir ẹ bèrè pé ta mo tún rí. tálẹ̀ ti rí. Ògògó. n bá ní good morning sir mo náwó ni o ọmọ tó kọ́ nílé àwọn kọ́ mi bàjẹ́ wọ́n kọ́ mi gan ọkọ mi mo tún gbẹ̀kọ́ mo tún kọ́ra mi n bá tún rí sátì ní bá níyà good morning sir wọ́n ṣe dàbí lọ nígbà tí wọ́n máa wò fínífíní ṣáàdì wọn ṣàpọ̀ àpapọ̀ ẹlẹ́yẹ ọkọ̀ ṣàpọ̀ sọdún fáyẹn n bá gbọ́tọ́ ní kí n lọ tiẹ̀ kọ́kọ́ lọ jókòó síbi kan náà ibi tí mo jókòó sí ẹ̀ mo ti ń gbọ́tọ́ ti ṣì mí ti pé bèèkì èwo ló tún gbé wá ìkẹ́ yẹ́nì ló máa fíìmù ẹjọ́ sọ́mọ ibo lẹ gbé wá ni mo máa ń gbọ́ mà ní mo pé ṣé mo ti tẹ̀ ni lẹ́nu sísìn mo ti gba ọmọ ìdé ṣé mo ti asáré tẹ̀ ni mi ì tẹ̀ mi ti búyàn bíi àyípọ̀kọ̀ yìí kí èèyàn ní ká ṣàfà gbogbo ẹ̀gbẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ṣàfún mi l'opportunity ṣé mọ̀ òun ló jẹ́ pé àbá débẹ̀ yẹn máa tó wá máa sọ fún àwa o èmi náà inclusive láti máa encourage àwọn èèyàn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ torí tí mi ò bá ríru encouragement tó bá yẹ pé gbogbo àwọn wà tí mo gbé wọlé láwọn èèyàn fi ṣẹ́bọ̀ tó fi gbà mí tó fi lé mi lọ́ fi frustrate mi lọ́ fi ṣe gbogbo ẹ̀ ó possible kí n ti sá lọ kí n máa wà ní position tí mo wà ní èní ṣùgbọ́n wọ́n fún mi ní opportunity wọn ò wo gbogbo shortcomings mi wọn ò wo gbogbo tí pé ó rí báyìí kò rí báyìí ó kí wa báyìí kò kí wa báyìí láti fi hùwà sí mi. ìlúwa ṣeun tá a bá wò ó lọ ta wò ó bọ̀ àǹtí Opeyemi
yàtọ̀ sí àwọn bàbá àwọn ọkùnrin àwọn ọ̀gá tí ẹ ti dárúkọ àwọn wo ni ní obìnrin tí ẹ ń wò gẹ́gẹ́ bí àkọ́ṣe nídìí iṣẹ́ yìí. Wọ́n pọ̀ o wọ́n pọ̀ torí oníkálukú pẹ̀lú ìdí tí mo ṣe máa ń try láti wò wọ́n ṣe mọ̀ pẹ́lú mi ìdí iṣẹ́ yìí náà ni pé àwọn ọmọọṣẹ́ ìdíṣẹ́ tẹ́kù ti bá wọn olóyè tẹ́ bá wọn pé ṣé èèyàn làwọn lè àbá ń jọ nù àwọn kan wà ìwà ni ìwà wọn ni mo kàn máa ń wò pé ká jẹ́ pé wọ́n lè firú ìwà ìta mi lọ́rẹ kébì náà tiẹ̀ máa gbé ilé ayé báyìí kí máa mú kókókókókó àwọn míì bó ṣe mú ẹ̀sìn ni o ṣe mọ̀ àwọn míì bó ṣe máa múra ni èèyàn dẹ̀ ló múra báyìí pẹ̀lú èjì wọn yìí wọn ò bára jẹ́ àgbóró wọn bákan ṣe mọ̀ tó wọ́n pọ̀ bẹ́ẹ̀. ẹ dárúkọ díẹ̀ fún wa nínú. àwọn mo láìkí nínú ti Yorùbá wa àǹtí Wùnmí torí àwọn pẹ̀lú àwọn obìnrin tí mo kọ́kọ́ dé sí lọ́wọ́ nígbà tí mo dé sí wọn lọ́wọ́ bó ṣe gbà mí bó ṣe máa ń hùwà sí mi bàbá ríra dìsín bá ṣe jọ máa ń ṣe mọ̀ àwọn màmá mi bẹ́ẹ̀ yẹn àwọn fàlíwèrè pé àwọn madam ṣáájẹ́ ṣe mọ̀ àwọn àǹtí lọ́lá ìdíjẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ tó jù mí lọ dáadáa tó pé ṣe mo mi lè láyé tó bá rí mi àpọ́nlé ni pẹ̀lú bí n ṣe jẹ́ ọmọdé yìí àpọ́nlé ni tọ́lọ́hun ò dẹ̀ jẹ́ kémi náà bára mi jẹ́ níwájú wọn tí mo dẹ̀ fi gbogbo ọ̀wọ̀ tí mo fi dúpẹ́ lọ́wọ́ wọn fún pé wọ́n gbà. Gbajúmọ̀ lètò ètò ni Gbajúmọ̀. Àtẹ́pẹ́yẹmí ẹ jẹ́ ká wo díẹ̀ nínú iṣẹ́ tí ẹ yàn láàyò tẹ́ ẹ ṣe bóyá. ó jẹ́ pé mo ti ń wọ́n ọjọ́ tí ẹ lè ṣúrí ọ̀sán tó mú yẹn mo ti mú poison kí n jẹ́tẹ̀ láìpẹ́ yìí torí gbogbo ikùn ẹ gbogbo ní àwọn máa kú pọ̀ àwọn máa lọ́pàá àwọn máa fà láìpẹ́ ń sìn wá tó máa pẹ̀jẹ̀ àpẹ̀jọ̀ á kú dànù kó bá fẹ́ kú olóyìn bú kalẹ̀ sí ó fẹ́ kú mọ́mí ọ̀sán sẹ́yìn kí wọ́n bá ní owó wá ẹni mọ́. tá a máa fẹ́ rírú nǹkan bẹ́ẹ̀ tó máa fẹ́ mọ̀ sùn. kí ló tó ní mọ̀ sùn kí ló dé kí ló ṣe ìbálà ló ńlá. iṣẹ́ ta wò tán nìsín ṣe mọ ẹni tó ṣe. ó rẹ̀ pé Tọ́pẹ́ Saint. kí ni wọ́n pe àkọlé ẹ̀. kíní kan méjì ló wà mẹ́. kíní kan méjì. méjì. èmèrè méjì. èmèrè méjì. ìbọn mo sánsìn. kíní kan yẹn náà ni ti. mi ní kíní kan mo kọ́kọ́ sọ kíní kan máa ní méjì. mo ilé méjì. ẹ máa láyé tí kẹ bá gbọ́ mi dáadáa. ẹ má bínú ẹ má bínú. ṣé ká gbúrò ara wa. láti ìgbà tẹ́ ti pinnu láti yan iṣẹ́ yìí láàyò ṣé ìgbà kankan wà rí tẹ́ ti wòye pé nítorí kò sí nǹkan tí ó ní adùn tí kì í fẹ́ máa ní ìdàkejì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣé ìgbà kankan ti wà tẹ́ ti wò pé ẹ wò iṣẹ́ yìí ẹ jẹ́ ń fi ilẹ̀ mi lè wá kú. bẹ́ẹ̀ni ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ṣùgbọ́n because bẹ́ẹ̀ ṣe sọ kò sí nǹkan tó máa ń dùn tí kò kí ní ọjọ́ ìgbà ìkorò ẹ̀ náà so but iṣẹ́ mọ̀ gẹ́gẹ́ bí àwọn olóyìnbó náà ṣe máa ń sọ èèyàn máa ṣubú ná kò ń ṣe how many times téèyàn bá ṣubú ló matter ọ ló máa ń determine bí strength èèyàn iye ìgbà téèyàn bá lè gbé rẹ̀ tó dìde ni kò dẹ̀ sí iṣẹ́ náà mi ò rò bóyá iṣẹ́ náà wà tí èèyàn máa ṣe tí kò ní àwọn nǹkan tó máa dojú kọ yálà yìí pé ní ibi iṣẹ́ ni o àbáwọn èèyàn tí èèyàn bá ṣiṣẹ́ ni o àbáwọn ará àta gan oríṣiríṣi àwọn èèyàn ló máa ń fúnyàn ní ṣe máa nǹkan tí èèyàn máa ń dojú kọ so ọ̀pọ̀lọpọ̀ èmi àmọ́ ní experience ìbàjẹ́ tó á lè ọpẹ́ respect. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀ Àǹtí Opeyemi a fi ààyè sílẹ̀ fún ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín láti lè jẹ́ wípé kí wọ́n béèrè àwọn ìbéèrè tí ó rú wọn lójú nípa yín àwọn tó ní ìbéèrè ní àwọn tó dẹ̀ fẹ́ kí yín àwọn náà wà abala yìí là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kọ́. ó yá. orúkọ mi ni Adétọ́pẹ́ igi ajé mo kàn fẹ́ béèrè lọ́wọ́ Opeyemi AIyeola à ń gbọ́rùn nípa òmẹ̀ wípé bí àìkọ́ kan ṣẹlẹ̀ àbí kankan ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn fún àṣẹkẹ́ mi ò dẹ̀ ní dùn sí we just want to know afẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ gbé sọ̀rọ̀ blogger ló kàn ń parọ́ fún wa ni
àbí bẹ́ẹ̀ ló ṣe rí gbọ́dọ̀ bá dẹ̀ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni là ń fẹ́ kó rí ṣá gbogbo dáadáa là ń fẹ́ fún tó pé we are a good fan. ìfẹ́ yìí pọ̀ jù o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn ènìyàn tí wọ́n nífẹ̀ẹ́ mi nípa ti ọ̀rọ̀ hóòmù mi èmi máa ń sọ kinní kan pé ẹ jọ ẹ̀yin èèyàn wà gbogbo nǹkan tẹ bá ń rí tẹ bá ń kà kọ́ ni tòótọ́ gbogbo hehehe kọ́ ni hehehe o ó lè jẹ́ he lásán lọ́gbọ́ táwọn fi hehehe sí ẹ̀yìn lágbára àtúgò tí Ọlọ́run ọba kò sí nǹkan tó ṣe hóòmù mi Ọlọ́run ló ń bá mi dì mú òun ló bá mi ń tò òun dẹ̀ ló yìí ń tò lọ́wọ́ ó dẹ̀ wá máa tò lọ títí ṣé ní gbogbo eyín tẹ́ ẹ rí ní ti sọ fún ẹ̀mẹ́ tí mo sọ fún ni mo sọ fún Láìwọlá ni kò ní choice gẹ́gẹ́ yìí ó máa rí tán ẹ̀pẹ́ ló máa wọ̀ sí wọn tó bá ti wá wọ̀ mo sọ fún mo ní tí n bá ti pé 80 mo yọ̀ǹda ẹ̀ iye ìyàwó tó bá fẹ́ ní iye ibi tó bá wù mí kí ó bá fẹ́ kí n kẹ́rù mi máa kẹ́rù mi kò sí problem mo ti sọ fún máa kó ẹrù mi kẹ́dìbọ̀dì má dẹ̀ bẹ̀ mí tí bá ti kẹ́rù mi ẹni tó bá bẹ̀ mí máa fi nǹkan lé ní o tí bá ti 80 iye nǹkan tí ìwàkiwà kí bá wù nǹkan kí nǹkan tí n bá ṣe tó bá ti pé 80 mo rẹ́dì láti kẹ́rù mi kẹ́dìbọ̀dì tí ẹ̀ máa bẹ̀ mí ẹbí ẹbẹ̀ yẹn ni kò lè work. ìyẹn ni ò ní ṣe náà ẹ jẹ́ àtún padà sójú abẹ́. orúkọ mi ni Mrs. Modinat Ọmọlára Àfínjú mo ń gbé nílùú Ìgbogbo bọ̀ lára àwọn òṣèré tí mo gbádùn jùlọ ni arábìnrin Opeyemi AIyeola mo láìgbọ́ yìí máa ń ṣe nínú fíìmù àwọn ipa tó máa ń kó bó ṣe máa ń sọ̀rọ̀ àwọn ìṣesí wọn ó jẹ́ nǹkan tí mo like bọ̀ nǹkan tó kàn wá ṣẹlẹ̀ ni pé lẹ́nu ijọ́ mẹ́ta àyà kan rí pé mo ò fi bẹ́ẹ̀ rí wọn dáadáa mọ́ so àwa mọ̀ máa fẹ́ wò pé ṣé kò sí tá a fi rí wọn o pé àwọn olólùfẹ́ wọn a miss wọn a dẹ̀ fẹ́ wọn. inú mi ṣàmàdùn tí wọ́n ti ní ẹ miss mi ẹ dẹ̀ fẹ́ rí mi mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lóòótọ́ ni ó jẹ́ pé gbà kan ẹ rí mi rárá kò dẹ̀ sí reason ju wípé àǹtí yìí àtẹ̀yìn yìí lè rán mi níṣẹ́ iṣẹ́ tẹ̀dẹ̀ rán mi ni mo lọ jẹ́ problem tèmi wá nígbà yẹn ni wípé dìsín náà ni bọ́ ń sìn mo ti wá mature èmi náà ti wá wuyẹ̀ tí ìyẹ́ mi ò kàn tí ì wù dáadáa ni èmi mo bó ṣe mi feel pé mo lè combine home àti iṣẹ́ ìpọ̀ láì fi kan ra kan lára ni mo ṣe tẹ́ pé wo Ọpẹ́ ìgbà àsìkò àti ìgbà ní gbogbo nǹkan ìgbà wà tó yẹ kéèyàn ṣe báyìí ìgbà wà tí kéèyàn ṣe báyìí kọ́lọ̀ fún yàn lórí ọ̀fẹ́ ìgbà wà tó yẹ kéèyàn ṣe báyìí kò dé sígbà ìta dáṣọ tí a ò lè ro ni mo ṣe ní wo àsìkò iṣẹ́ mo fúnṣẹ́ ní gbogbo 100% mi àsìkò àti ìjókòó bá mi kí n tọ́mọ kí n mojú ọkọ kọ́kọ́ mojú mi kí n lè tiẹ̀ dúró kí n lè foundation yẹn kí n tó wá ló dáa Láìwọlá o mo ti wùyẹ̀ díẹ̀ o ó yá fún mi láyé o yẹn wá lọ ṣiṣẹ́ ibẹ̀ ló ti rí mi o kí Ọlọ́run dẹ̀ gbà fún mi nǹkan tó dé tí ẹ fi rí mi for a while nìyẹn. àti Opeyemi ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin tí ilé ẹ̀dẹ̀ dúró yín pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run àti pé tí àwọn ẹbí wọn sí ní ìtòsí ọ̀nà yẹn ó ṣe bí ẹni jìn gan-an ni báwo ni ẹ ṣe ń ṣe tẹ́ ẹ fi ọ̀tún wẹ òsì tí ẹ fi òsì wẹ ọ̀tún tí méjèèjì tó dẹ̀ mọ́. lákọ̀ọ́kọ́ ná Ọlọ́run ló ń bá yàn ṣe ẹlẹ́ẹ̀kejì understanding tó péye àti trust láàárín ẹni tí yàn bá nájà yẹn ọkọ èèyàn bí mi ṣe ń ṣe nìyẹn o àti wípé kí n tún dúpẹ́ lọ́wọ́ òyìnbó fún video call voice calls internet because láìsí gbogbo yẹn mo sọ ẹ pé kò bá difficult gan kò bá difficult because báwo la yìí fẹ́ máa ríra wa tá a máa bára wa sọ̀rọ̀ àti pàápàá jùlọ àwọn àna mi ṣé mi pé àwọn nǹkan tó máa ń di ilé mú pọ̀ gan àna pàápàá jùlọ ìyá ọkọ mi lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìyá ọkọ mi àti màmá tó bí mi lọ́mọ lọ́ máa ń gbé bí wọ́n máa ń pinni tí màmá mi ti kọ́kọ́ ṣe tiwọn fún bí oṣù mélòó kan ìyá ọkọ mi ló wà pẹ̀lú àwọn ọmọ àti ọkọ lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ nítorí pé ìyá ọkọ mi mú mi bí ọmọ ni mo jẹ́ sí wọn wọ́n dẹ̀ fẹ́ kí n ṣoríire wọ́n dẹ̀ fẹ́ kí inú mi máa dùn ọkọ mi náà ó mú mi bí ẹ̀yà ara ẹ̀
bó ṣe fẹ́ ṣoríire ló fẹ́ kébì náà ṣoríire yàtọ̀ sí kájọ ṣoríire ó fẹ́ kínú mi máa dùn because what is the use kí n wà nínú relationship ìwọ nìkan ló ń dá ṣe nǹkan tí wọ́n fẹ́ tó ń dùn ẹ́ nínú èmi wá ń ṣe nǹkan lóòótọ́ ṣùgbọ́n kò dùn mọ́ mi nínú àdèjọ ní understanding wípé ibi iṣẹ́ tó ti rí mi nì tí mo ti wọ̀n ẹ́ nì àdèjọ ní pé tó bá ti máa ta bá ti jọ fẹ́ ra wa tán o òṣìṣẹ́ ìmọ̀ o ṣe mọ̀ so well adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé bí gbogbo ẹ̀rẹ́ ṣe ń lọ lágbára Ọlọ́run bó dẹ̀ ṣe máa lọ nìyẹn. àmín àwọn ògo wẹrẹ tí Ọlọ́run fún yín ṣé kankan nu wọn tiẹ̀ ń ṣe bí ẹni fẹ́ tọ ipasẹ̀ iṣẹ́ tẹ̀yàn láàyò. In fact ó ní kan nu wọn gbogbo ayé gan á ti mọ̀ bí gbogbo wa máa ń ṣe bí family video tá a máa ń ṣe yẹn òun ló wọn máa já gẹ́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  ó ní kan nu wọn náà tí mo feel pé well tó bá fẹ́ ṣe o ẹ̀tọ́ ọ̀bẹ̀dẹ̀ láti encourage gẹ́gẹ́ bí èmi náà ṣe rí àwọn èèyàn tó gbárùkù tì mí. ẹ̀yin tí ẹ jẹ́ pé ẹ ti tọ́ ọbẹ̀ méjèèjì wò ẹ gbé òkè òkun ẹ ń gbé ìlú lókè òkun lọ́hùn náà dẹ̀ ní àwọn iṣẹ́ tíátà wọ́n mú gẹ́gẹ́ bí iṣẹ́ gidi ní òkúnkúndùn ni àwọn nǹkan wo lẹ rò yìí pé wọ́n ń ṣe níbẹ̀ yẹn tí àwa níbí tó láti jẹ́ pé táwa náà bá fẹ́ẹ́ fara pẹ́ á tún dájú bó ṣe wà yìí lọ. Number 1 owó ni kí àwọn ìjọba àwọn ènìyàn jankan-jankan tó ní owó nílùú kó gbárùkù ti wá kó ṣe máa kọ̀ kọ̀ǹpléènì bí ìyàwó tẹ́lẹ̀ máa kọ̀ǹpléènì ẹgbẹ́ yẹn ṣe kínní yìí àwọn fíìmù yín ṣá kò ń dùn kò ń ṣe kámẹ́rà ẹ̀rí bákan kówó ìwé wá invest sínú industry àwọn yóò máa invest sínú àwọn náà ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn tipẹ́tipẹ́ ẹ kò mọ́ máa nǹkan tẹ́ bá rí tí ò dá tá à ń ṣe ẹ jẹ́ ká gbọ́ ṣùgbọ́n ẹ kówó wa owó ni kẹ̀kẹ́ yìí rere ọbẹ̀ tó dùn owó ló pa àti wípé nígbà tí àwa náà mọ̀ pé tá a bá fowó yẹ bí kí ni use ká ná gbogbo owó wa ẹlòmíì ta property ẹ̀ ó ń ṣiṣẹ́ torí ó nífẹ̀ẹ́ iṣẹ́ ẹ̀ wá bá wa ṣe kankan nípa piracy ṣe kankan ìgbà kan ni mo gbọ́ news kan ẹ lè imagine káwọn pirates kọ́ máa ná producer nítorí pé ó lọ bá wọn wípé iṣẹ́ mi rèé. báwo ló ṣe dọ́wọ́ yín. báwo ló ṣe dọ́wọ́ yín kò dé ọlọ́pàá dé báyìí producer lọ tún gbé. níbi tí wọ́n ní agbára dé. níbi tí agbára dé wọ́n náwó àwọn náwó láti ṣẹjọ́ ṣébi tí mo ṣẹ̀ṣẹ̀ talẹ̀ kan tí mo gàgà rí tí mo sáré ṣébi owó ọlọ́bàjà rówó ẹjọ́. àmín. nígbà tí èmi tí mo fi yé owó yẹ bí iye ṣe fíìmù ìtẹ́wá ní mò ń tà ní 300 ẹni tó kọ̀ lọ ra copies 5 àtà 100 naira o kò ní anything láti lose so èmi feel pé dóò kò ṣe pé àwọn náà ò ní wàhálà piracy lọ́dọ̀ wọn at least to an extent then tówó bá wà àwọn èèyàn ọlọ́pọlọ wà nílùú yìí gan-an àwọn èèyàn wà tó lọ́pọlọ tó dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe owó ni owó ló máa ń. ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin tí yan iṣẹ́ tíátà tẹ̀yàn láàyò ṣé ipa kankan wà nínú iṣẹ́ yìí tí ẹ lè kó. èmi ò sí nínú obìnrin tó lè kó gbogbo ipa o ẹ má bínú àwọn èèyàn máa ń sọ pé azana tó yẹ kó lè ṣe everything or every role tó bá gbé wá fún ẹ àgbẹ̀ nǹkan tó bá ní kó ṣe kì í ṣáà ń ṣe ìwọ ìbò ń play somebody else ni ẹ má bínú o èmi Opeyemi o ọmọ AIyeola ayẹwo lọmọ èmi ò lè ṣe gbogbo ẹ. kí nìdí. a nídìí lákọ̀ọ́kọ́ ná èmi ní so many people tó máa bí mi ìyá ni mí àwọn ọmọ mi á bí mi ìyàwó ni mí yàtọ̀ sọ́kọ mi á bí mi àwọn ẹbí ọkọ á bí mi ọmọdé ni mí ẹ̀gbọ́n ni mí àbúrò ni mí ẹbí á bí mi mo dẹ̀ súnmọ́ ìjọ á bí mi mo dẹ̀ hó ẹ̀ tí ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ nífẹ̀ẹ́ mi náà tí ẹ̀ ń wò mí gẹ́gẹ́ bí àríkọ́ṣe ẹ̀ bí mi ìyẹn nìdí tí èmi ò mi mọ̀ pẹ̀lú mi ò ṣe máa ń fi caution. bí ẹ dárúkọ bí ipa méjì tán lè ní kẹ́kọ̀ọ́ tẹ máa ní ẹ wò ẹ kó kágára yín lọ síbò. àkọ́kọ́ rẹ̀ lè ní ìrìn òwò ìwò dẹ̀ poríṣiríṣi ṣe pé òwò pàápàá wà ìwò háàfù bákan àbí ká gbé ọmú sí ibì kan ká gbèdì síbì kan ó wà àwọn ìhòòhò kan wà mo lè ṣe àwọn ìhòòhò kan bó ṣe mọ̀ nǹkan tí pé mo mọ̀ conscience èmi tí mo pé tí gbogbo àwọn tí mo kà ìtọ́ bá rí wọ́n mọ̀ pé no
no ó ṣe dáadáa ẹgẹ́ débi pé ojú òní tí wọ́n láti ní àwọn ọmọ mi rí yàtọ̀ sí pé mi ti kọ́kọ́ sí ọmọ Yorùbá tún ni mí adẹ̀ ní àṣà àti ìṣe mo nígbà tí fi yẹn sí mi mọ̀ ń pa tribe mi o ìyá mi Yorùbá bàbá mi Yorùbá etiquette ìyẹn iní then àwọn bíi sex scenes ẹ má bínú o pé àwọn ìbálòpọ̀ nínú fíìmù kankan àbí romance lọ́kọláya ó máa ń wà àwọn kan wà tèmi ò lè bá wọn ṣe o mi lè bá mi nẹ́mi ẹ mọ̀ pé mi ná oògùn arìnyà mo wá ní mò ń jáyán mi lè jáyán torí mi ná oògùn arìnyà ẹnu mo níbi ìtajà kàrà a lè sọ́dọ̀ tó là mẹ́jọ ṣùgbọ́n ebi ò lè ṣe ẹ má bínú sí mi àwọn bírú àwọn roles bẹ́yẹn àbí nǹkan tí mo mọ̀ wípé torí tí mo fẹ́ ṣe yìí kò nẹ́kọ̀ọ́ pàtó tó máa kọ́ àwọn èèyàn tó fẹ́ kọ́ mi tó fẹ́ kọ́ àwọn èèyàn àbí bóyá àwọn ń tàpá sí bóyá story àmọ̀ọ́mọ̀ fi ń tàpá sí ìṣẹ̀ṣe ẹ̀sìn àwọn èèyàn tí a gbọ́dọ̀ tàpá sí kò ṣe gbogbo èèyàn tó bá ṣẹ̀ láwùjọ ni à ń láti kò ṣe gbogbo oníjẹ́ pé kò ṣe gbogbo aṣọ là ń láti máa sá lóòrùn so kò ń ṣe gbogbo àwọn orúkọ jàǹkànjàǹkàn wà tó pé kò sí irú fíìmù tá a fẹ́ ṣe èmi ò bílí pé a gbọ́dọ̀ tàpá sí wọn èmi ò ní bá wọn lọ́wọ́ nírú gbogbo orúkọ ẹ má bínú mi ní oògùn àríyá ni o. gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Opeyemi AIyeola ṣé àwọn ìbéèrè mi yìí wà tẹ́ wá fẹ́ bí wọ́n èmi lérò pé wọ́n ti gbìyànjú láti dá yín lóhùn àwọn ètò rú yín lójú bóyá nísinsìnyí báyìí ẹ tún wá gbà wọ́n kọ́ mi tẹ́ pé ó yẹ kí n béèrè àǹfààní yẹn ti ṣí sílẹ̀ báyìí ẹ wo nọ́mbà àti àdírẹ́sì yìí tó hàn ní ojú amóhùnmáwòrán yín òun ni kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí wọ́n ti jẹ́ kó yé wa lẹ́ẹ̀kan pé àwọn ti wá padà wá báyìí iṣẹ́ tá a rán wọn iṣẹ́ dáadáa tá a rán wọn àwọn ti ṣe dé ibì kan nísìnyí wọ́n ti fún wa lásìkò mo wá mọ̀ pé tá a bá pè wọ́n kí á pà ni wọ́n á jẹ́ wa nínú ẹni mi sáré débi ni mo sáré mi wọ bàtà mi wọ ẹni tì í. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. orúkọ mi ni Kẹ́hìndé Bánkọ́lé orí ètò Gbajúmọ̀ lẹ́wà orí ètò ilẹ̀ ti máa kọ́ ohun gbogbo tó ní ṣe pẹ̀lú èdè àti àṣà Yorùbá tẹ́ bá ní ìbéèrè tó rú yín lójú nípa àwọn òṣèré yín tàbí àwọn tí ẹ nífẹ̀ẹ́ sí ẹ máa béèrè lórí ètò Gbajúmọ̀ wọ́n á dẹ̀ máa dìde láti wá dá yín lóhùn orí ètò Gbajúmọ̀ la wà yìí Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. àǹtí Opeyemi lẹ́ẹ̀kan ẹni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ó mọ àṣà tí ó mọ ìṣe àwọn kankan wà tí ẹni lè ṣe. Bẹ́ẹ̀ni. abala tá a fẹ́ wọ̀ yìí abala tí a máa ṣe àwọn nǹkan kan ni. nítorí pé a fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá a fẹ́ kó parẹ́. kò gbọ́dọ̀ parẹ́. irú yín báyìí tí àwọn ọmọ yín tí wọ́n wà ní òkè òkun ẹ jẹ́ ń bi ṣé wọ́n máa ń sọ èdè Yorùbá. mo ń gbìyànjú mo níwọ̀nba tèmi o ẹni tó bá mọ̀ mí mọ̀ ẹ́ pé mi ì fi taratara gbọ́ òyìnbó púpọ̀ mo lè ṣe yẹ́nyẹ́nyẹ́nyẹ́ mo lè sínwó o ṣùgbọ́n èmi fúnra mi gan mi ì fi taratara gbọ́ òyìnbó púpọ̀ mo dẹ̀ ń gbìyànjú níwọ̀nba tèmi láti make sure pé àwọn ọmọ mi wọn kò gbọ́ èdè wọ́n lè sọ níwọ̀nba Ọlọ́run á dẹ̀ fún mi ṣe délẹ̀ Ìjẹ̀bú nìkan ni mi tí mọ̀ mi ṣe máa kọ́ wọn. tó bá yá tó bá ti dàgbà díẹ̀ sí mo mọ̀ pé wọ́n á létí Ìgbò Ìjẹ̀bú ìṣèdè tó le. kò le rárá. ìdí nìyí tá a fi gbé abala yìí kalẹ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan òun là ń pè ní abala ṣó láyà. kíre aya ni mo ṣàyà gbangba bàjẹ́ ẹ̀yin náà mọ̀ àwọn wo ẹ̀yin àtàwọn wo come on let's go there open it man. ṣe mọ̀ pé lẹ́bẹ̀ tẹ̀ ń bẹ̀ wá ká tó bẹ̀rẹ̀. èmi Opeyemi àwọn wo. ẹ bẹ̀bẹ̀. èmi ẹ ṣì jọ ẹ ṣì. ìbéèrè mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà níbẹ̀. mẹ́wàá ni kẹ́ fún mi. number one. ẹ ṣí fúnra yín kẹ́ mú béèrè mẹ́ta. mélòó ni náà ni èmi ṣe mo náyà kí ẹ rò pọ̀járe mo náyà mi àwọn amòye àyà ń rè ẹni rè sàmúlẹ̀ yín lọ́wọ́ ni ẹ gbà èjì àdúrà àyàfẹ́ tó yẹn ni ẹ máa bí mi ṣe mo náyà tó fẹ́ ń rè é ṣé fi kán lé ṣé fẹ́ ní sí. ó ti dá ó ti dá. àwọn lọ́bẹ̀ mi kó ti tó ẹ gbà. àwọn kan bíi tiyín báyìí àwọn kan bíi tiyín báyìí tán wá gbàtà ìbéèrè kìíní kejì báyìí ṣe náà fẹ̀yìntì.
wọ́n fẹ̀yìntì níṣẹ́ náà gba kámú. èmi ẹ ṣe ìbéèrè ìkẹfà tó jẹ́ àkọ́kọ́. Irúfẹ́ ọbẹ̀ wo ni Yorùbá ń pè ní àmúkàn? Àmú àfikàn ló bá tán. Ṣé fẹ̀yìntì àbẹ́ fẹ̀yìntì? Mo mọ nǹkan tí mò ń sọ. Ẹyin. Èmi Ọpẹ́yẹmí. Ó yá. Ọmọ Ayéọlá. Àmúkàn. Ọbẹ̀ tá fi kàn ni. Tá fi kàn kí ni? Tá fi kàn ẹ̀bà. Tá fi kàn ẹ̀bà àbí tá fi kàn àmàlà. Ẹ wo àti Doyin. Nǹkan tí mi láìkì rẹ ṣe yìí. Kí ló dé? Ebe yìí lẹ gbé ṣùkú àwọn àlejò kì í gbé fúnra yín lẹ gbé tẹ̀ sí èmi ni máa ń gbé fún wọn fúnra yín lẹ gbé lẹ sí lẹ yọ bẹ́ẹ̀. mo náyà ni abala ṣó láyà irú ọbẹ̀ wo ni Yorùbá ń pè ní àmúkàn ọbẹ̀ tá a mú ta fi kàn ni. a fi kàn ní ọbẹ̀ a mú ọbẹ̀ yẹn báyà wá fi kàn. a fi kàn ìṣápá. ẹ pàtẹ́wọ́ fún mi ìṣápá. Ṣé fẹ́ kí n spẹ́ẹ̀lì ẹ̀ ní? Ìṣápá. Ẹ má gbàgbé o, gbogbo ẹ̀yin olódò tẹ wà nílé ẹ má gbàgbé o. Àwọn olódò. Gbogbo ẹ̀yin. Àwọn olódò bí àǹtí Ọpẹ́. Ìbéèrè ìkarùn-ún tó jẹ́ ìkejì. Ògìdán olóòlàjù, akọ́mọnílà láì lábẹ́. Ẹranko wo ni Yorùbá ń pè ní ògìdán? Ẹ jẹ́ kọ́kọ́ dìde kí n jóná. Torí mo mọ̀ ni. Mo mọ̀ o. Mo mọ̀ o. Ẹkùn ni mo mọ̀. Ẹkùn ni mo mọ̀. Mo mọ̀ o. Mo mọ̀ o. Ẹkùn ni mo ẹni ìjókòó ẹkùn ni mo mọ̀ ẹkùn ni. Ẹkùn ni mo mọ̀ àbẹ̀kùn. Ẹkùn ṣé kí n spẹ́ẹ̀lì ẹ̀. Kò ní ìdí. Àbí kí n sọ lóyìnbó. ẹ má wọrí. Ó ti da. Yes o. Ẹkùn òun ni ògìdán olóòlàjù akọ́mọnílà láì lo abẹ. Ó yẹ máa kọ́ rè. Ìbéèrè ìkẹta tó jẹ́ ìkẹta ẹdun èjìrẹ́ àti ìbejì kí ni ìyàtọ̀ orúkọ mẹ́tẹ̀ẹ̀ta? Kò sí yàtọ̀ ẹdun èjìrẹ́ ìbejì kò sí yàtọ̀ kankan náà ni ẹ má dá mi ọbẹ̀ ẹ má dá débi lórí. Ó yẹ tún jọ lẹ́ẹ̀kan sí. Mo mọ̀ mo sọ fún adé bèrè mi ẹ ṣe ṣìkà bèrè mi jàre bèrè mi kí mu ojoro lẹ fẹ́ ṣe ẹ̀yin náà máa kó jòrò lẹ fẹ́ ṣe nígbà tẹ fún gbogbo ayé bẹ́ẹ̀ tàbẹ́ tàbẹ́ àfẹ́ mi ní márùn àwọn ọ̀kà wọ́n ti gbàgbọ́ mọ̀wé jù. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àti Ọpẹ́yẹmí Ayéọlá ká tó bẹ̀rẹ̀ ètò yìí ẹ wo ṣe ni wọ́n kúnlẹ̀ tọ́ka déjì sókè mo ti ní tábà ti lórí ètò èmi máa tú àṣírí ẹ̀ ó ní ejò tó ní olówó ejò mi ì mọ àwọn obìnrin ẹ ṣáà fún mi lórí ìjò. Èmi gbogbo àwọn tájọ lọ sí skul wọ́n mọ̀ pé mi ò ń gbọ́ ọ̀rọ̀ òrìjò ọjọ́ bíi ń béèrè òrìjò ìgbà ẹ̀sẹ̀ àmọ́ àkọ́ṣe báyìí ni ẹ̀kọ́ lọ́rùn ní. Mélòó lọ́rùn mi ọrùn mi dẹ̀ gùn dáadáa ní jẹun kó ránṣẹ́ nì má ti lo mo ti mọ yòókù òrìjò bíi bò. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tẹ̀rí bí a ṣe fi ń ṣeré ta fi ń ṣe àwàdà à ń dá wọn tí wọ́n wà nílé àti lókè òkun à ń dá wọn lára yá ni nítorí pé a fẹ́ kí àṣà àti ìṣe wa a fẹ́ kó parẹ́. Kò ní parun. Àmín. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Mo fẹ́ kí ràn mí lọ́wọ́ kí mi náà lè jókòó pẹ̀lú àwọn lọ́balọ́ba ká lè jọ máa jíròrò kájọ máa jẹun nínú abọ́ kan náà. Wọ́n ní tí yóò bá kú èèyàn máa jẹ ẹran tó ju erin lọ. Agogo tó lu 12 ó máa ń bọ̀ wá lùkàn. Ó mọ̀ pé kéèyàn tó ṣiṣẹ́ kó tó dákọ́ ní iṣẹ́ gidi ni kéèyàn tó jẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà kí wọ́n tó máa pèèyàn léèyàn kì í ṣiṣẹ́ kékeré o. Ọ̀rẹ́ ti yé mi nǹkan tó fẹ́ kí n ṣe yẹn mo ti mọ̀ bọ́ èso onílò mi fún ẹ èso onígbára mi lò láti gbé ọwọ́ mi sókè láti fún ẹ létí àbí láti lù ẹ. Ọlọ́run wèrè máa yí. Ẹ̀mí pé ọ̀rọ̀ tẹ́ sọ fún mi yẹn obìnrin tó kú sínú mọ́tò yín gbà ẹ̀ ìyàwó ọ̀gá ni. Túndé ìwọ fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi nínú iléeṣẹ́ yìí ìwọ kábúrú ẹ kò káfíńlá já lọ́wọ́ ọ̀rọ̀ yóò ní wọ̀ láíláí get out of this place now. Ṣẹ́rí ti bàbá agent a gbúdọ̀ gbiná wojú ẹ̀ ni o. Oh my God ó jẹ́ gbèsè o tún disrespect kíátíkà I will be losing in 2 ways. So o lè dájú pa. Kí lẹ sọ? A ní so o lè dájú pa. Ọ̀dájú ló bí owó. Ọ̀dájú ló bówó. Bẹ́ẹ̀ ni.
mo ti wá rí i pé o ti ṣetán láti ṣe nǹkan tí mo ní pé kó o ṣe. mo ti bẹ́lẹ̀ dá mi dá májẹ̀mú pé mi ò ní anything ṣe pẹ̀lú ọkùnrin kankan mọ́ ní life mi. Jọ̀ọ́ má bínú sí mi. Iṣẹ́ èṣù ni. I can't even explain what to move. Oh, please just shut up. Kí ló wọlé ayé ẹ tó jẹ́ pé àwọn ìwà tí ò tọ́ ló ń wù lẹ́nu ọjọ́ mẹ́ta. Like I used to tell you, ìwà tó bá wà nínú ẹ̀ tẹ́mi inú ẹ̀ bá ní kò wú lójú èmi pẹ̀lú bàbá ẹ̀. Wọ́n ti pa generator shrine. Ó ní wo wá la fẹ́ kọ sí gbẹ̀dù nígbà tó lóun fẹ́ fọmọ tọmọdé lóun ò gbà kó máa lóun lo ẹ̀ nígbà tó ń ṣe dandan. Wo tó bá torí ọkùnrin kan ẹgbẹgbẹ̀rún ọkùnrin ló máa kọjá lórí sàárẹ̀ ẹ̀. Mo lè wait láti meet àwọn parent ẹ nítorí pé mi ò lè wait láti fẹ́ sílẹ̀. We all know how much you love him. But at the same time, ó ti fi rẹ̀ hàn nìyẹn. Ó ti jẹ́ ká mọ̀ pé ẹranko lásán lòun. Wo àwọn àgbà ní bí àṣà bá lùgbàdì àtẹ tí òròfó má ṣẹlẹ̀ yẹ̀yẹ́ torí ohun tó ń ṣẹyẹ padà bọ̀ wá ṣẹyẹ. Nítorí yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá tètè ṣe yóò wò ṣòṣòṣò ńjọ́ kan báyìí yóò sì lọ rè tọwọ́ bọ náà. Tí Kọ́lá bá tiẹ̀ máa cheat on me, why tó fi máa cheat on me with my friend, my very close friend? Ṣé o mọ̀ pé kò jẹun gbádùn lóbìnrin gbà fún mi? Ẹ nà òun ló ń disturb ló dẹ̀ try láti gbà fún. Ṣé tí wọ́n bá rí ẹ tí wọ́n bá rí ètò ó yẹ kó fi ètò sílẹ̀ kó pa ẹ̀ dànù ni. Tó bá sọ pé o mọ̀ ọjọ́ o wá ní Àyàndèjì lẹ́gbẹ̀ẹ́ o wá ń lù bó ṣe yẹ kó lù fún ẹ o tún wá ń pòṣèjó definitely something is wrong somewhere. Kí ló dé tó jẹ́ pé gbogbo igi tó bá ti tọ́ ìpẹ́ ń gbó. Màámi, ẹ̀yin náà mọ̀ pé àṣeyọ̀wò lọ́rùn gbà ẹni tó máa pàkan tádà kan sí ta ló fẹ́ bí léèrè kò sí. Sórí tá a bá wo sàkún ọ̀rọ̀ yẹn lọ tá a wo sàkún ẹ̀bọ̀ bàbá Olúṣọlá ọwọ́ wọn mọ́ nínú ọ̀rọ̀. Yes, but what? The chance of surviving the operation is 50-50. So you mean I don't have any chance except this operation? Ẹ wò, ṣé a ní má gbàwẹ̀ báyìí? Jẹ́ kó bẹ̀rẹ̀ lórí ẹ̀ gbogbo sẹ́mu tó máa ń jẹ yẹn àti ẹ̀ reduce ikùn ẹ lórí bí ẹni dúró ní oṣù mẹ́sàn-án gbogbo ẹ̀ náà ló máa lọlẹ̀ fún wọn. No, need that stress ara yín ma. I'll be fine. Kí lẹ mọ̀ nípa ọ̀rọ̀ yìí àti pé báwo ni ọmọkùnrin ṣe rí? Tá a bá ní ká dàálẹ̀ ká tún sá ọ̀rọ̀ yìí ó ta kókó. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá béèrè lọ́wọ́ àwọn ẹgbẹ́ yín tí wọ́n yan iṣẹ́ yìí láàyò wọ́n á ní àyàtọ̀ sí iṣẹ́ tíátà àwọn ní àwọn nǹkan míì tí àwọn ń ṣe tí wọ́n fi ń pawọ́dà ṣé nǹkan míì wá tẹ̀yìn náà ṣe. Nǹkan tẹ́bi bẹ̀rẹ̀ sí iṣẹ́ gbẹ́mi ṣẹ̀ṣẹ̀ padà nǹkan tí mo kọ́kọ́ lọ ń ṣe mo kọ́kọ́ lọ ń wẹ mọ́ ni mo ń wẹ mo ń pa ọmọ mo ń ṣe mo tún lè ṣe ṣùgbọ́n ń sìn nǹkan tẹ́mi wá ń ṣe ni pé mo máa ń lọ ṣe motivational bí event pàápàá jùlọ fún àwọn secondary school tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ mo máa ń lọ máa ń pè mí mo náwọn event kan tó ń bọ̀ wọ́n máa ń pè mí kí wọ́n á lọ fún wọn ní ọ̀rọ̀ ìyànjú lóríṣiríṣi topics yẹ mi pé àwọn ògo wẹrẹ wa àwọn ní future wa àgbùdọ̀ kò jẹ́ pàápàá jùlọ gbogbo irú nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn ó ti pọ̀ jù àwọn kéékèèké dẹ̀ ni so irú àwa tí wọ́n ń look up to báyìí ni a lè ṣe àwọn iṣẹ́ yẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó believe in me tó máa ń pè mí pé kí wọ́n bá wọn sọ̀rọ̀ àti wípé ẹ má wọ̀rí àwọn kankan wà tí èèyàn pé èmi náà ń pò pọ̀ láìpẹ́ Gbajúmọ̀ yìí náà ni mo tún ń bọ̀ máa wá tú gbogbo ẹ̀ ẹ mọ̀ pé ẹ̀ ń tàn gbéyàwó wa bá kò gbọ́dọ̀ ẹ má garùn ṣáà ní pé mo wọ̀wé gan òwe bẹ́ẹ̀ mo ti pa lẹ́nu gbàkàtà àti fẹ́ tọgọ́rùn a ti fẹ́ tọgọ́rùn ṣe láyé tèmi gan já gbogbo ọ̀rọ̀ tí máa sọ báyìí máa fòwe tẹ́ǹdì ni àbá tún sọ mi máa tún fòwe tẹ́ǹdì ni. ó dà tẹ́ ẹ̀ bá wá sí ní oko eré
àbí ibi tí ẹ ti ń gba àwọn ògo wẹrẹ ní ìyànjú kí lẹ máa ń fẹ́ràn láti ṣe. Mo wo fíìmù. Ni máa ń wo fíìmù. Ṣé n tó ń wò náà máa tún wòran ni. Mo wo fíìmù o. Mo wo fíìmù. Gan ṣe mọ̀ èèyàn láti máa try láti ìwé kíkà ni mo ṣe fẹ́ máa kọ́. Because àwọn dáàdi mi ti máa ń sọ fún mi máa kàwé kọ́pọ̀lọ́ ẹ̀ lè jí. Wọ́n ti sọ fún mi gbà yẹn. Ní aago mélòó lẹ ti wá fẹ́ bẹ̀rẹ̀ ìwé kíkà? Àwọn dáàdi mi give up náà ni àwọn dáàdi mi ní Olúwa lóṣìṣì. Wọ́n ṣáà máa ń gbèwé fún mi pé máa kàwé. Èmi náà ti wá pé mo ti ń kà díẹ̀ mo ti rí pé tòótọ́ ni ó dáa. Lóòótọ́ no seriously ó dáa kéèyàn máa kàwé. Dé nítorí pé iṣẹ́ tí mi ń ṣe bí iṣẹ́ kan tó yẹ pé èmi ò ń ríra mi gẹ́gẹ́ bí ẹni tó mọṣẹ́. Mo yẹ ń kọ́ṣẹ́ ni. Nítorí pé àwọn èèyàn kan wà tèmi náà máa ń wò tí wọ́n ní màlẹ́kà lélẹ́yìí ni báwo ló yẹ ń ṣe báyìí. tó torí èmi náà máa ń mọ̀ wo oríṣiríṣi fíìmù kémi máa fi improve ara mi ni mo máa wo fíìmù gan-an. Abala tó wá kù kí a tó parí ètò yìí òun ni abala gbajúmọ̀ ń jó. Ìyẹn gangan ni the main. Ẹ bá ń gbóhùn sókè lọ kí àǹtí Ọpẹ́ tiẹ̀ tó bẹ̀rẹ̀. Máa jó ẹ jó. ọmọ pàlú yẹn mọ yín dé èwo nìyẹn kí ló ẹ sọ pé kí ló ṣe yín lẹ́nu. ètò máa ṣe ọjọ́ yìí. ẹ bá mi gbóhùn sókè wò rí. fún mi ẹgbọ́n sókè ẹ ṣe oje. Ibi tí máa ti mú yín sìn. Ní kéènì. Ijó ta jó tán sí yẹn talent tó kọ. Ẹ tán ló bá tán wọ́n ti dárúkọ ara wọn. Wọ́n dárúkọ ara wọn. Ọ̀rìjó ni àwọn wo Táyọ̀ Kújọ́ rẹ̀. Ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ ọ̀rìjó báyìí. Kí ni wọ́n pe àkọlé àwo yẹn? Kí ni o ẹ kú ayọ̀ ẹ kú ayọ̀ náà ni. Ní kí ni? Sọkọ extra. Sọkọ extra. Ẹ fẹ́ sọ. Sọkọ extra. Àǹtí Ọpẹ́yẹmí. Ẹ má máa sọ̀rọ̀ sí mi lẹ́nu. Ṣé ríru yín báyìí tí n bá gbà lálejò? Máa ń lo oògùn ni kí n tó bẹ̀rẹ̀. Kí ló dé? Lẹ́yìn tí bá lo oògùn yẹn tán, màá wá tún lọ wọlé àdúrà pé wọ́n lọ́hùn ṣàánú mi. Bá mi tukọ̀ ètò yìí, kó bá mi ṣe nídà. Èyí tí màá fi ọba le. Mo ní pé lẹ́yìn tí bá fún yín lẹ́bùn tán báyìí, kẹ́ tètè wá máa lọ. Kí ló dé? Kí láṣẹ tó mi tó yìí? Àwọn ọ̀gá mi lèmi gbà lálejò ni. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀ ìyẹn April Ventures wọ́n ní pé ká fún yín lẹ́bùn yìí wípé ẹ ṣé àpè yín ẹ̀dẹ̀ jẹ́ wa níhò. Ẹ̀bùn tún wá láti iléeṣẹ́ Alabaster Box àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn yìí. Ẹ ṣé gan, mo dúpẹ́ o. Nínú ẹ̀ ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAB Enterprises àwọn gèlè oríṣiríṣi òun ni wọ́n máa ń ṣe. Ẹ̀bùn tún wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics Alájà Shine àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn. Nítorí ẹ̀bùn náà ni mo ṣe mú ní màmá wá
torí ti máa tún wá ní next week ẹ̀bùn á tún pọ̀ jù báyìí lọ màá tún gbélé ní ìbá nílà tí máa ra aṣọ mọ́ ìbá nílà ló bó ṣe aṣọ ọmọ ìṣe tó ẹ jọ o ẹ wò ẹ rògo ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni mò ń bọ̀ ọ̀sẹ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ bá pè mí ẹ̀sẹ̀ nígbà tí pè mí mo mà dírẹ́sì yín ti mọ̀ bí kí n ti drive kí n ti débi kò jù bẹ́ẹ̀ lọ kí n ti wọ studio kí n ti ṣe make up mi ìkú nígbà tí ṣe make up láti ilé make up wà ń bí kí n ti wọṣọ ni ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní ẹ̀bùn yìí ẹ ṣé mo dúpẹ́ kú gbogbo ìgbà wa ẹ kú ìfẹ́ ẹ kú ànáwọ́ sí ṣe ní gbogbo ẹ̀yin pátápátá abudi mà ní tolókun abudi ní tọlọ́sà iwájú lọ́pàá àbí tí ń ré sí ẹ máa gàgàgàgàgà iléeṣẹ́ yín báyìí kò ní í jóná láṣẹ ti agbọ̀ràn ẹ̀ṣẹ̀. àwa náà àwa ní lọ láì jẹ́ pé a dágbére fún gbogbo yín a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pẹ̀lú àdúrótì àdúrà àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbárùkù tì wá nípa ẹ̀bùn nípa ọ̀rọ̀ ìyànjú nípa gbogbo nǹkan tí ẹ fi ń sọ fún wa pé ká máa lọ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run pé kò ní sí wàhálà ẹ ṣé gan ni ilé tiyín náà á rojú ọ̀nà yín á ráyè gbogbo ìgbésẹ̀ wa pátápátá ní dáadáa òun ni Ọlọ́run ọba ni a máa fi àṣẹ sí fún wa. Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín mo fẹ́ máa fi àsìkò yìí dágbére pé sìmí títí ńkọ́ òun làwo sìmí títí sìmí jìnà làwo sìmí jìnà ká sinmi títí kò dàbí ká báni délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa òun ní pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrè gbogbo wa kó tó wá di ọjọ́ mi ọjọ́ rẹ̀ àǹtí Ọpẹ́yẹmí láyọ̀.